mo wà ṣe ń rélé yìí ni wọ́n ní Arejan máa ti arrest Yamabub. Arejan tó kọrin fún Ṣọlápé Nollywood actor yẹn tí Ṣọlápé lọ gbé bébí mama ẹ̀ wá tó fẹ́ fi spice ẹ̀. Ṣọlápé tó sọ pé mi ò kì í dá sí marital affairs, irọ́ ni o. Ìgbà tó rí pé ọwọ́ Arejan ó dùn kíkankíkan, ó lọ gbéyàwó ex-wife ẹ̀ ni ó lọ gbé wá. Ó fẹ́ fi wá spice ẹ̀ pé Arejan is not a good father, kò ń tọ́jú ọmọ, kò ń ṣe gbákan, kò ń ṣàwo kan, òun tó sọ pé òun kì í dá sí marital affairs. Ẹ rí i pé sometimes orí àǹtí yẹn ò kì í pé. Àṣẹ ní gbogbo ìgbà yẹn ta ló rántí? Àṣẹ ọmọbìnrin yẹn ló kẹ́rù kúrò nílé for over 10 years lọ́n ti ń wa tán rí tó kúrò nílé tó mọ́mọ kúrò nílé. Ó dẹ̀ wá sórí social media, ó mọ́mọ lọ fún bàbá ẹ̀, ó ní ẹ wo ibi tó ń sùn sí, tán orchestrate ibi tó ń sùn sí bí ilé wèrè ìgbà yẹn, wípé ọmọ kò sóúnjẹ kò sí nǹkan kan. Àṣẹ olórí burúkú woman mẹ́wàá ń ṣe crazy things happening mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media yìí o. Tí òun àti Ṣọlápé tán lọ́wọ́ orchestrate ibi tí ò ṣe kinní wípé kó gbé bẹ́ẹ̀, wọ́n wá rìkọ́ọ̀dì bẹ̀ lálẹ́. Wọ́n sọ pé ibi tó ń gbé nìyí o, uncompleted building ló ń gbé o. Arejan ò tọ́jú ẹ̀, kò tọ́jú ọmọ ìgbà kan àwo kan, tọ́rọ̀ yẹn di wàhálà ń gbà yẹn. Àṣẹ kìí ṣe ibi tó gbé, in fact àṣẹ ilé ọkọ ló wà. Àṣẹ ilé ọkọ ló wà. Bọ̀ Ṣọlápé lọ gbé jáde ńgbà yẹn, ó fẹ́ fi bá Arejan jà. Àṣẹ ilé ọkọ ni ìyá Mabub wá o. Wọ́n á sọ pé Arejan ò tọ́jú ọmọ. Arejan wá jáde, ó wá ní ọmọbìnrin ti kúrò nílé for the past 10 years ní ọ̀ṣọ́, wípé òun mọ ibi tóun fẹ́ wá sí, òun fúnra ẹ̀ ló kúrò nílé, òun ti béèrè, òun ti wá òun ò rí, wípé ó ṣàmọ́lé tóun gbé. Tí ò bá tiẹ̀ mọ́lé òun, ó mọ family house àwọn. Tó bá mọ̀ pé òun lòun lọ́mọ, kó gbọ́ ọmọ wá, káwọn lọ ṣe DNA nígbà yẹn, káwọn lọ ṣe DNA, kó gbé ọmọ wá bá òun nílé. The next thing tóun máa rí ni pé online ló wà tí Lizzy fi ń ṣe content, tí Lizzy gbé wá ń gbà yẹn tó wọ́n ń parọ́ fún wa pé òun ò mọ nǹkan kan pa ẹ̀. Ṣọlápé we know adá ẹ̀ mọ̀ náà, ṣe mọ̀ pé social media ni gbogbo wa wà, a jọ understand ara wa dáadáa lórí social media. Èèyàn kan ò lè mú èèyàn kan kàn. Ṣé rántí tígbà tí Arejan wá sọ pé máa mọ́mọ́ bọ̀ o, tó bá mọ̀ pọ̀ ọmọ mi ni tó dẹ̀dẹ̀ lójú, máa mú bọ̀ lẹ́kọ̀ọ́ ká ṣe DNA. Tá bá ṣe DNA, tó bá sọ pé ọmọ mi ni, wàá fọmọ́lẹ̀, màá máa tọ́jú ẹ̀, wàá dẹ̀ padà síbi tó ti ń bọ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn, ọ̀rọ̀ tó mọ́pọlọ wá ni, kò ní pọ́blẹ́mù nínú, kò ní nǹkan kan nínú. Ọmọbìnrin sọ pé òun ò róúnjẹ jẹ, ọmọ ò róúnjẹ jẹ, kò ní nǹkan kan. Ló bá sọ pé òun ò lè mọ́mọ kankan wá o. Èèyàn tó sọ pé wọn ò tọ́jú ọmọ tó sọ pé crazy things are drama ní social media ọ̀nà, tó sọ pé ilé bí ilé wèrè, ṣé mo bí ilé wèrè bó ṣe rí, ibẹ̀ ni ó lọ fi hàn wá pé òun gbé uncompleted build. Ó ní ò lè mọ́mọ wá o. Ó ní bó ṣe wà yìí, lọ́ọ̀yà máa jókòó. Ìwọ tó sọ pé òrówó jẹun, ìgbà wo ló rówó gba lọ́ọ̀yà? Lọ́ọ̀yà òun máa jókòó, lọ́ọ̀yà akíní máa jókòó. Òun ò lè jẹ́ kán lọ edit DNA, kán lọ alter DNA. Òun fẹ́ kí lọ́ọ̀yà present. Ṣé bí ìwọ ló sọ pé òrówó jẹun? Ìgbà wo ló sáré ní ẹ ṣáà ti máa mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ pé Ṣọlápé kò smart bó ṣe wà yìí. Àwọn èèyàn ní ṣó o gbádùn ṣá? No be you dey tell say they no take care of the pikin. Bàbá ọmọ sọ pé kò mọ́mọ wọ́n káwọn ṣe DNA kán tọ́jú ọmọ. Where is the lawyer coming out from? Bí ọ̀rọ̀ yẹn ṣáṣe die down gbá yẹn ni ìgbà tó kẹ́nu bo Ṣọlápé pé olóṣì ní kí ló dé tó lọ́ ń fẹnu sí family issue, ó ní family issue. Ṣọlápé sọ pé ọ̀rọ̀ family òun dá sí, òun ò kì í dá sọ̀rọ̀ lọ́rọ̀ family Arejan tí ò sí nǹkan kan tó kàn tó lọ wọ́ jáde. Nígbà yẹn náà Arejan náà tún lọ wọ́ àbúrò Ṣọlápé jáde, ìyẹn Láńrè, tó sọ pé Ṣọlápé ò tọ́jú àbúrò ẹ̀ o. Èèyàn kan tó kù fún ní gbogbo family ní tí Ṣọlápé jáde tó bẹ̀rẹ̀ sí ń parọ́, tó ní ẹṣẹ́ ni wọ́n gbé àbúrò òun wá, wọ́n gbé sàré ìyá òun wá. Kí ló dé tíwọ náà lọ fi gbé family Arejan wá? Ṣé bẹ́ẹ̀ jọ ń tòkùrọ̀ sọ síra yín ni? Ọwọ́ Arejan wá dùn ẹ̀ dáadáa torí ó ṣe rẹ́kọ̀dì fún ẹ lóríṣiríṣi tí gbogbo ayé play tó dá view, tó dá kíní fún dáadáa, tó dá view fún dáadáa.
tí gbogbo ayé play tójú tiẹ̀ orin yẹn máa dùn. Orin ló yẹ ká Àrẹ̀já máa kọ Ọlọ́run. Orin yàtọ̀ sí pé bọ̀bọ̀ yẹn fọ́ ní naturally, orin ló yẹ kó máa kọ. Tí ọwọ́ yẹn dùn ẹ̀, tí yà dùn ẹ̀ lára dáadáa, ìwọ dẹ̀ rèé ó mọ̀ ìyá jẹ dáadáa, ojú tiẹ̀ nígbà tó kọrin yẹn fún ẹ, ojú tí ẹsẹ̀ wọlé gbogbo àwọn èèyàn wọn tẹ ó lè gbàgbé orin yẹn tó wọn fi kú. Wọ́n dìídì ṣe rẹ́kọ̀dì fún ẹ lórí social media tó ń fi ẹ̀ṣẹ̀ sìn. Ẹ̀sìn yẹn ó dàbí ẹ̀sìn Ìdúmọ̀tà ń jọ́sí ni. Nísìnyí báyìí wọ́n ní Àrẹ̀já ti lọ arrest ex-wife ẹ̀. Bẹ́ẹ̀ ni, because ó fẹ́ borúkọ ẹ̀jẹ̀ nìyẹn. You claim is a deadbeat father. Òun sọ pé nǹkan tóun bá ní lọ́mọ máa jẹ. Mú amọ́mọ bọ̀, ó sọ pé ò lè mọ́mọ wá báyìí, but you came to social media to come and cry. Bẹ́ẹ̀ ni. Ìgbà tí Àrẹ̀já kan sọ̀rọ̀ woman yẹn gan, ó ní kì í ṣe obìnrin gidi. Ó lóun fún ara ẹ̀ ló ń wọ́ wá tó ń wọ́, ó pé ẹ̀kan péré lòun rí tóun ya fọ́tò pẹ̀lú ẹni pátì. Òun fún ara ẹ̀ ló wọnú inbox tó kẹ́rù wá. Ìgbà kan tó mọ̀ kó ṣẹlẹ̀ ó ti lóyún táwọn fẹ́ lọ mọ àwọn òbí ẹ̀, wọ́n ló sá kúrò nílé ni. Ó sá kúrò nílé ó lọ sábà Àrẹ̀já. Wípé àwọn kan ti ń wá ń lé ni àwọn ò mọ̀, bó dẹ̀ ti wà ní oyún gbogbo gbà yẹn. Ìgbà tó tún bímọ tán, òun náà ló tún kẹ́rù tó tún sá lọ tọmọtọmọ. Tó wá jáde sórí social media tí Lizzy wá tó dá lókòwò tó ń ta wóróbo, tó ń ta tí àmì tó dẹ̀ fẹ́ fi tiẹ̀ bá yá Àrẹ̀já ǹtẹ̀. Ṣé o máa sọ pé ò mọ̀ bí tó lè wá Àrẹ̀já sí ni? Ṣùgbọ́n Àrẹ̀já ǹtẹ̀ wà lórí Facebook. Ó yẹ wá gbọmọ yín bàbá ọlọ́mọ tó bá mọ̀ pé ó ti fẹ́ pin ẹlẹ́mìí. In fact, wọ́n máa sọ fẹ́yìn obìnrin gan, ẹ má máa mọ́mọ kúrò lọ́dọ̀ ọkùnrin, ẹ fi ọmọ wọn lẹ̀ fún wọn, ẹ jẹ́ kó tọ́jú ẹ̀. Ẹ má máa mú ọmọ kúrò lọ́dọ̀ ọkùnrin, ẹ fi ọmọ wọn lẹ̀ fún wọn kó tọ́jú ẹ̀. Ṣebí o ò lè tọ́jú ẹ̀. Wọ́n lè wọ́n kó mọ́mọ wá kó ṣe DNA tó bá ti jẹ́ tóun, nǹkan tóun bá níná máa jọ jẹ onínú. Náà Lizzy ti fi tiẹ̀ ó ti fi kó báyìí. Owó wóróbo tó ń ta yẹn báyìí, ṣó máa tó gba lọ́ọ̀yà torí you are arrested? Bẹ́ẹ̀ ni. Ṣó máa tó gba lọ́ọ̀yà fún ẹ? Ó tún ti lu pìtìpìtì ayé. Lizzy ti pìtìpìtì ti bá tẹ́lẹ̀ tó ń talẹ̀ òòṣà tó jẹ́ pé inú gbèsè ló wá ń sìn tí ò rí refund ṣe. Inú gbèsè ló wá ń sìn tí ò lè ṣe refund. Ẹ máa gbọ́ nǹkan tó sọ. Ó ní Àrẹ̀já wá rí ọwọ́ mi. Lizzy ò ní bẹ́ẹ̀ dá sí. Problem ilé ayé ti ẹ nìyẹn. Kò ní bẹ́ẹ̀ dá sí. Bẹ́ẹ̀ ni. DNA tó fẹ́ ṣe yẹn wàá ṣe dandan. Wàá ṣe dandan because o lè máa borúkọ èèyàn jẹ́ pé kò tọ́jú ọmọ when you refuse to do the DNA. Ṣé o tiẹ̀ fojú rí ọmọ ni tábà sọ pé ó fẹ́ tọ́jú ẹ̀? Ṣé o tiẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ ń gbé ni? You know how you can reach him. He's on Facebook. He's on social media. In fact, his colleagues are on social media. You know how you can reach him. You know his family house. You even know his house. But you refuse to do all that. Ìwọ tó sọ pé òòrò ń jẹjẹ, ìwọ ló wá sọ pé lọ́ọ̀yà gbọ́dọ̀ jókòó. Lọ́ọ̀yà tiẹ̀ náà máa jókòó. Because of fẹ́ kọ́ manipulate DNA. Kí náà ń ta? Kí ló bí? Òkété bí nǹkan ọbẹ̀ olóhùn bímọ. Kí ló bí? Ó ráwọn ọmọ Àrẹ̀já bó ṣe dàgbàdàgbàdàgbàdà. Ọmọ 10 years old ló fẹ́ fi máa halẹ̀ mọ́ Àrẹ̀já ní láago mélòó? Ìwọ ló sọ pé wọn ò tọ́jú ọmọ. Ìwọ ló tún sọ pé àwọn gbọ́dọ̀ kọ́kọ́ mú lọ́ọ̀yà wá. Lọ́ọ̀yà mọ̀ sign. Lọ́ọ̀yà mọ̀ ṣe kinní kan. Olóṣì lọ. Ìgbà yẹn náà kẹlu Gbóṣọlá pé ayé ẹ̀ ti bàjẹ́ torí pé ò mọ bó ṣe fẹ́ bá kinní jà. Ó wá lọ ń gbé ex-wife ẹ̀ wá, obìnrin tó sá lọ tójú tún ti Ṣọlá pé lẹ́lẹ́kejì up to now ó sì dínà pé òun ò mọ woman yẹn rí, ta ló wá dá lókòwò tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lójoojúmọ́. Ṣọlá pé o máa rò pé o gbọ́n pọ̀ lórí social media yìí náà láti máa kọ ẹ pé o gọ̀gọ̀. Ẹ jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Ṣọlá pé ní I was so shocked when I heard that actor Portable Àrẹ̀já and his wife Eboluwa has gotten his ex-wife arrested in Osogbo and they are taking her to Panti. Bẹ́ẹ̀ ni, ibo náà fẹ́ gbé lọ? Ṣé inú ilé ẹ̀ náà máa gbé lọ ni? Ṣọ́dọ̀ ẹ̀ náà máa gbé lọ? Ṣé wọ́n ti ẹ̀ mọ ibi tó ń gbé? Ṣé anybody mọ̀? Ṣé wọ́n mọ ibi tó ń gbé láwọn sọ pé ọ̀dọ̀ ẹ̀ náà fẹ́ gbé wá? Wọ́n ní Portable has never given Iya Mahmood money before for his son's upkeep. I am so surprised such man could be arresting the woman, the mother of his child. You are surprised. No be una bring the woman out. Ọmọ tó mú for the past 10 years tó sá lọ pẹ̀lú ọmọ tó wá sọ pé ẹni yẹn ò sọ child support. Ṣé ojú òfurufú ló máa sọ child support sí ni? Because I don't understand. You want to drag a man for not paying child support. You have not done DNA. You ran away.
You have not done DNA. Only the last time Tom by sọ̀rọ̀ nípa, okay, bring the son home. Let us do DNA. If you are sure say na my pikin, we go check in. I go collect am. You go back. I go dey take care of my pikin by myself. I get wife at home. Nǹkan tí bá ní la máa jẹ. Only that was the last time he spoke to you. Àtiwá àtọmọ wọn ò rí ẹ. And you are claiming they did not pay child support. How? When he doesn't even know where to look for you. Until ìgbà tí Lizzy tó wọ́ ẹ jáde, Ọlọ́run ló mọ ibi tó wà, tẹ́jọ́ wọ́ra yín jáde. Tẹ wá fẹ́ fi ti yín borúkọ ti ẹ̀jẹ̀. Call him a deadbeat father. When it's you that refused to do DNA, prior to this, the DNA has already cropped up one time. It was you that refused to do DNA. It was you that refused to bring the son to his father. Because gbogbo ẹ̀yin tẹ́ máa ń bímọ bẹ́yẹn tẹ́ ẹ̀ ní life. Nǹkan tó wá lọ́dọ̀ Portable ni pé ó fẹ́ jẹ́ kí Portable kó jẹ́ baby father. Ṣé mo kọ́ máa ń rò pé inú Nollywood gbogbo wọn ló lówó tó bá ṣàtì ń ṣe fíìmù gbogbo yín lẹ̀ ti lówó. But wọ́n mọ̀ pé Nollywood ò rí bẹ́yẹn. Àṣírí ló kàn bò. So wọ́n fẹ́ bímọ fún actor. Gbogbo wọn ló fẹ́ bímọ fún actor. Tó bá ti bímọ fún actor, wọ́n máa expect pé àwọn máa live luxury. In fact, ọkùnrin Nollywood wọn ò rí ṣe tóbìnrin Nollywood ló máa rí ṣe torí pé they diversify. Wọ́n dẹ̀ máa ń lò wọ́n fún content, fún influencing ju ọkùnrin lọ. That is it. Àwọn obìnrin máa ń rí àánú gbà, àwọn máa ń rí oríṣiríṣi nǹkan. Àwọn kan tó mọ́ lóṣó mọ́ gan ju ọkùnrin lọ. So àwọn obìnrin tó bá ti lọ bímọ fún actor torí pé wọ́n ti rí lórí TV, wọ́n máa believe pé owó káwọn kan bọ̀ sínú soft life ni. Ṣé ìyá Màbúgbò mọ̀ pé Portable ti níyàwó tẹ́lẹ̀, ó ti bímọ ni? Ó ti bímọ dáadáa kó tó kẹ́rù ẹ̀ kó tó wá sínú ilé ayé Portable. Lizzy was upon one surprise. Lizzy, how do you think this will play out? Nígbà tó fẹ́ lo ìyá Màbúgbò láti borúkọ Portable jẹ. How do you think this will play out? Deadbeat ni kò tọ́jú ọmọ. Ó ní you are surprised he arrested her. Nígbà tẹ́ ẹjọ́ fẹ́ borúkọ Portable jẹ. Of course he's going to arrest her. Bẹ́ẹ̀ ni, he's going to arrest her for defamation. Because tó bá yẹ pé òun ti ṣe needful ni. Or why did she come outside to social media when she has not even done the needful? Ṣebí ọ̀rọ̀ Pascal àti Pastor Okechukwu àti Ellen. Ṣebí ọ̀rọ̀ àwọn méjèèjì is because ọkùnrin ló tún reject DNA. Mi ò mọ̀ bí tóbìnrin ti ń reject DNA. Pascal ò fẹ́ ṣe DNA, Ellen ní kó wá ṣe DNA. Arejan òun tiẹ̀ sọ pé I am ready for DNA. Now you say make he go bring lawyer. Lawyer gbọ́dọ̀ kọ́kọ́ jókòó náà. You know he's a celebrity. His brand is on the line. His life is on the line. You didn't even try to reach out. The next thing you just run to social media because of donation. Lizzy gangan ni Lizzy donation. Tó fẹ́ wá gba donation gba yẹn táwọn èèyàn kẹ́nu bò pé ṣebí you hate donation. You hate donation. Kí ló wá dé tó bá sọ pé Ìyábọ̀ donation, Ìyábọ̀ ló ń gba donation. Ìwọ náà sì ó ti fẹ́ gba donation fún yàn táwọn èèyàn kéyìn bò tó dúdú tì í lẹ́ẹ̀kan sí. Ó wá lóun wá surprise pé ṣé ó yẹ kí irú ọkùnrin yẹn arrest yín. My dear. Tí mọ̀ kankan. Only but we shall see to the end of the matter. Portable is such an irresponsible father. Ṣé Láti Abímọ́máwò is a responsible father. Gbogbo àwọn ọmọ tí Láti kó lẹ̀ tí ò tọ́jú ṣé ìyẹn ní responsible father. Tó yẹ pé ọ̀sán kan òru kan Portable tiẹ̀ sì dá. Láti ń kó kiri ní from ilé obìnrin to ilé obìnrin. Tó jẹ́ pé ọ̀sán kan òru kan ni Láti ṣe kí ni ló kẹ́rù tó ń sábọ̀ ọ̀nù ilé tó fọmọ́lẹ̀ tó fìyàwó lẹ̀. Ó ní bébí o. Ṣé ìyẹn ní responsible father. Ó tiẹ̀ kì í wo rẹ̀ kó tó gún yàn. Ó tiẹ̀ kì í wo rẹ̀. Ara ìlọ́pọlọ tí mo máa ń sọ pé ó ní náà nílé. Láti tó ń fẹsẹ̀ jẹun tó gbé Ghana must go lọ́sàn kan òru kan tí ò sọ fún ìyàwó ẹ̀bí tó ń lọ tó sá kúrò nílé tó lọ ń ṣọmọ ọ̀dọ̀. Bọ̀dá Láti iṣẹ́ tinú tébù yẹn ẹ bá mi gbóúnjẹ sí tẹ́ bá ti nù tán tó dàbí house boy ẹrú olórí àwọn ẹrú tó lọ ń sin gbà lọ́dọ̀ ẹ̀ ṣóun ni responsible father. Àwọn family tó fi ilẹ̀ nǹkan Láti ń sin gbà ó tún mọ àwọn ọmọ tó ti bí àwọn yẹn náà tún sin gbà ìran mẹ́ta jọ ń sin gbà pọ̀ lọ́dọ̀ ẹ̀. Ṣé yẹn ni responsible father? No information no kìíní 7 months ló máa fi Fọlá lẹ̀ tí wọ́n há bọ́ ẹ̀ sínú ilé tó ń dó ẹ tó fi Fọlá àtàwọn ọmọ lẹ̀ tí wọ́n há bọ́ ẹ̀ sínú ilé
tó ń bẹ́ẹ̀ sùn ṣé ìwọ àti láti wà responsible ó yá kíní ń kọ́ owó oúnjẹ àwọn ọmọ láti ṣé láti ń fowó ránṣẹ́ sílé ní gbogbo 7 months 7 months kó tó ti wọ́n má rí ẹ̀ ní o lẹ fi jọ sórí burúkú o who are you you dare not talk who are you to talk àbí o rò pé gbogbo sórí tiẹ̀ náà ò dẹ̀ tí ọkọ̀ pàpà lági tó gbé sílé láti tí ò lè sọ 1 naira di 2 naira tó yẹ pé ìwọ ló ṣì ń fún lówó pàràgà kiri láti tí ò gbádùn ayé oníkálọ̀ ti sọnù ṣé ìyẹn ni responsible father ṣé ìyẹn ni responsible no na ọ̀rọ̀ máa ń dùn lẹ́nu ẹ láti sọ ibú máa ń dùn lẹ́nu ẹ bọ̀ inside your house it's the same thing tó ń accuse àwọn èèyàn pé wọ́n ṣe ìwọ náà ṣe àríjà ń tọ́jú àwọn ọmọ tó bá yẹ pé ìyá màbúbù gbọ́mọ ẹ̀ wá ni wọ́n máa ti tọ́jú ẹ̀ kò ní sí nǹkan bò ń ló sànà ó sá ò dẹ̀ fẹ́ wá wọn àdìfẹ́ ọmọkùnrin yẹn bọ̀là tí ò rí kò rí rẹ̀ tọ́jú táwọn tó fẹ́ tọ́jú àwọn ọmọ ibo ló ti fẹ́ kò rí rẹ̀ tọ́jú kò ló ń jẹ táwọn tó fẹ́ fọmọ kan ló ń jẹ that is just it ìwọ náà ló tún fi tara ẹ kó bá ìyá rẹ̀ wẹ́nà ìwọ ló gbé wá ìwọ náà ló máa gba lọ́yà ibi tí a bá dẹ̀ bá yá ara yín jẹ́ dé ara yín á ṣàbàlẹ̀.